Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́ káàkiri àgbáyé la máa tún kí káàbọ̀ lọ́sẹ̀ yìí sí abala tá a ti ń sọ nípa àwọn akọni ọmọ Yorùbá tí wọ́n ti fi iṣẹ́ àti ìṣe wọn gbé ògo àti òkìkí ilẹ̀ Yorùbá lárugẹ, tó sì jẹ́ pé yálà ọdún tó ti kú ti pẹ́ o yálà kò tí ì pẹ́, orúkọ wọn kò parẹ́ nínú ìtàn ilẹ̀ Yorùbá, orúkọ wọn ò sì lè parẹ́ fún àwọn nǹkan tó ti gbé ilé ayé ṣe. Láti bí ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn, ìtàn ìgbésí ayé akọni bàbá iṣẹ́ tíátà nílẹ̀ Nàìjíríà ni olóògbé Herbert Adédèjì Ògúndé láti ń gbéyẹ̀wò. Ọ̀sẹ̀ yìí ni yóò sì jẹ́ ọ̀sẹ̀ kẹta tí a tún máa sọ nípa ọkùnrin náà. Lọ́sẹ̀ tó kọjá, ibi tí a fi ẹnu tàn ìgbésí ayé Herbert Adédèjì Ògúndé, ibi tá a fètì sí ni a ti jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ó ti di olùkọ́ nílé ìwé St. John School tó wà ní Ọ̀ṣọ́ṣà, ìyún ní ẹ̀gbẹ́ Ìjẹ̀bú Òde ní ìpínlẹ̀ Ògùn. Ṣùgbọ́n tá a jẹ́ kó ní mọ̀ pé ọkùnrin náà ó gbìyànjú láti fi iṣẹ́ olùkọ́ ìyẹn iṣẹ́ tíṣà sílẹ̀ lójijì, tá a sì béèrè tá a fi ìbéèrè dágbére pé iṣẹ́ wo ènìyàn Adédèjì Herbert Ògúndé ni ó ń ṣe. Ẹ̀yin ọmọ tó Yorùbá tòótọ́, ibi iṣẹ́ olùkọ́ ni Adédèjì Herbert Ògúndé wà tó fi rí i pé òun ti di ọkùnrin tóun sì ti ń gbọ́ bùkátà tó ju owó tó ń wọlé fún òun nídìí iṣẹ́ olùkọ́ lọ. Báyìí ni Adédèjì Herbert Ògúndé fi iṣẹ́ olùkọ́ sílẹ̀ tó sì wá iṣẹ́ lọ sọ́dọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Iṣẹ́ tí Herbert Ògúndé rí lọ́dún 1941 ní iṣẹ́ ọlọ́pàá o lábẹ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Báyìí l'Ògúndé di ọlọ́pàá tó ń gbé òfin ìjọba ró. Gbàrà tí iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè gba Adédèjì Herbert Ògúndé ṣiṣẹ́, ìlú Ìbàdàn tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lásìkò yìí ni wọ́n gbé e lọ, tó sì ṣe bẹ́ẹ̀ kúrò lágbègbè tí bàbá ẹ̀ ń gbé, níbi tó ti jẹ́ ọ̀gá akọrin pẹ̀lú aludùrù nínú ṣọ́ọ̀ṣì tó ń lọ. Nígbà tó di ọdún 1943, lẹ́yìn tó ti lọ odidi ọdún méjì gbáko nílùú Ìbàdàn, iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà wọ́n gbé Adédèjì kúrò ní ìlú Ìbàdàn, wọ́n sì gbé e lọ sí ilé tẹ̀sán ọlọ́pàá Denton Police Station tó wà ní agbègbè Èbúté Mẹ́ta ní ìlú Èkó. Báyìí ni Herbert ọmọ Ògúndé ó di èrò Èkó nípasẹ̀ iṣẹ́ ọlọ́pàá tó yàn láàyò gẹ́gẹ́ bí Kristẹni tó ti gba ẹ̀sìn ìgbàgbọ́. Gbàrà tí Herbert dé ìlú Èkó, ìjọ tí yóò ti máa jọ́sìn ló wá kiri, ṣùgbọ́n sí ìyàlẹ́nu, Herbert kò darapọ̀ mọ́ ìjọ tí bàbá ẹ̀ ti jẹ́ ìránṣẹ́ Ọlọ́run nílùú Èkó, ìyẹn ìjọ African Initiated Church, ìyẹn ìjọ Church of the Lord tí àwọn Yorùbá tún máa ń pè ní ìjọ aládùúrà. Ìní Herbert Ògúndé darapọ̀ mọ́ ní ìlú Èkó, tó sì jẹ́ ọ̀kan pàtàkì nínú ọmọ ìjọ náà tí ìjọ náà kò lè fi ṣeré pẹ̀lú ẹ̀bùn tí ó wà lára ẹ̀. Àsìkò tí Adédèjì Herbert Ògúndé dé ìlú Èkó yìí tó ṣe iṣẹ́ ọlọ́pàá ẹ̀ náà ló kọ́kọ́ kó ẹgbẹ́ jọ láti máa fi ṣeré orin kíkọ àti eré orí ìtàgé pẹ̀lú iṣẹ́ ọlọ́pàá tó ń ṣe. Ọdún 1945 ló sì kọ́kọ́ dá ẹgbẹ́ sílẹ̀ tó pe orúkọ ẹgbẹ́ náà ní African Music Research Party. Ẹ gbọ́ dáadáa o, orúkọ ẹgbẹ́ òṣèré tí Herbert Adédèjì Ògúndé kọ́kọ́ dá sílẹ̀ lọ́dún 1945 ni ló pè ní African Music Research Party. Àsìkò tí Herbert Ògúndé dá ẹgbẹ́ sílẹ̀ yìí, ìlà àwọn ẹgbẹ́ òṣèré tí A.B. David, P.A. Dáwúdù Láyẹni àti ẹgbẹ́ òṣèré G.T. Onímọ̀lẹ̀, ìgbà yẹn làwọn yẹn ń lògbà ní ìlú Èkó tí Ògúndé sì ń wò bí wọ́n ṣe ń ṣe nínú àwọn ẹgbẹ́ yìí. Ṣùgbọ́n o, bí Ògúndé ṣe dá ẹgbẹ́ sílẹ̀ yìí, inú ṣọ́ọ̀ṣì ló ti bẹ̀rẹ̀ sí ní fi ṣeré fáwọn èèyàn lọ́dún náà lọ́hùn-ún o. Pé Ògúndé yóò kọ́kọ́ kópa nínú eré, àwọn ìjọ aláṣọ funfun ìyẹn ìjọ aládùúrà tó ń lọ ní ìlú Èkó ló ń ṣiṣẹ́ ìkọ́lé ṣọ́ọ̀ṣì wọn lọ́wọ́. Nígbà tí kò sí owó láti parí ilé ìjọsìn náà, G.B. Kuyinu àti Herbert Ògúndé ṣàgbékalẹ̀ eré orí ìtàgé kan. Wọ́n pe àkọlé ẹ̀ ní The Garden of Eden and the Throne of God. Èèyàn tí a lè pe Yorùbá ẹ̀ ní ọgbà Ídẹ́nì àti ìtẹ́ Olódùmarè. Lẹ́yìn tí wọ́n ṣàgbékalẹ̀ eré ìtàn, àwọn ìjọ aládùúrà tẹ́wọ́ gbà gidigidi. Wọ́n ṣèrànlọ́wọ́ ohun gbogbo tí wọ́n nílò fún àṣeyọrí iṣẹ́ náà fún wọn. Bẹ́ẹ̀ ni wọ́n mú ọjọ́ pàtàkì láti ṣàfihàn eré náà, lérò láti fi kó owó jọ kí wọ́n lè rí owó kọ́ ṣọ́ọ̀ṣì wọn tí wọ́n ń kó lọ́wọ́ lásìkò náà. Bí Kuyinu àti Ògúndé ṣe ṣàgbékalẹ̀ eré náà, ó dùn gan o, wọ́n jẹ́ kí àṣà Yorùbá dùn. Bẹ́ẹ̀ ni àwọn ìjọ àràmàǹdà ìlú pẹ̀lú àwọn ọ̀nà tí wọ́n gbé ìgbà wo ìjọ aládùúrà tí Josiah Òṣìtẹ̀lú tó jẹ́ olùdásílẹ̀ ìjọ náà tí nǹkan ṣe tó sì wú lórí púpọ̀. Báyìí ni ìjọ náà pinnu pé àwọn kò ní déédéé ṣàfihàn eré náà o, wọ́n láwọn máa kó jáde bí ọmọ tuntun ni.
Kódà gbọ̀ngàn ńlá Glover Memorial Hall tó wà ní ìlú Èkó iná ti kọ eré náà jáde. Dókítà Nnamdi Azikiwe tó jẹ́ gbajúmọ̀ olóṣèlú ọmọ Ìgbò Nàìjíríà òní alága àti àlejò pàtàkì ọjọ́ ayẹyẹ ìkójáde orí eré ìtàgé náà. Bí eré náà ṣe dùn tó tún ṣàfihàn àṣà àti ìṣe Yorùbá lọ́nà àrà ọ̀tọ̀ ló mú kí Aláké ìlú Ẹ̀gbá àgbà náà ó máa kọ̀wé ránṣẹ́ sí Ògúndé àti ìjọ aládùúrà pé wọ́n gbọ́dọ̀ wá ṣàfihàn eré náà ní gbọ̀ngàn ńlá tó wà ní ààfin Aláké ní ìlú Abẹ́òkúta. Bẹ́ẹ̀ náà ṣe bẹ́ẹ̀ o. Ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́ bí eré àkọ́kọ́ tí Ògúndé ṣe pẹ̀lú ẹnìkejì ẹ̀ ṣe gbajúmọ̀ tó dùn táwọn èèyàn sì tẹ́wọ́ gbà á ni ló mú kí Ògúndé tètè tó lọ kọ́ àwọn eré míì tó sì jẹ́ pé ìtànù Bíbélì ló ń fi ń kọ eré rẹ̀ náà. Àwọn eré míì tí Ògúndé sáré kọ tí ó sì tún gbé jáde nígbà tí tàkọ́kọ́ rẹ̀ ṣe dáadáa ní African and God, The Garden of Eden, Israel in Egypt, Nebuchadnezzar's Reign, and Belshazzar's Feast. Àwọn èèyàn gba àtàwọn eré Ògúndé yìí kọjá sísọ, bẹ́ẹ̀ lókìkí ẹ̀ ti ń kàn dáadáa, ṣùgbọ́n iṣẹ́ ọlọ́pàá tó ń ṣe kò gbà láàyè dáadáa láti ṣẹ́ náà bó ṣe wù ú lọ́kàn. Ọdún 1946 ní ìṣẹ̀lẹ̀ ńlá kan ṣẹlẹ̀ sí Ògúndé o, èyí tó mú kí nǹkan yí padà fún nípa tọ̀rọ̀ iṣẹ́. Ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́ irú ìṣẹ̀lẹ̀ wo ló ṣẹlẹ̀ sí Hubert Adédèjì Ògúndé lọ́dún 1946? Ẹ má dààmú ara yín jìnnà, ẹ jẹ́ ká pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára Olúwa nígbà tá a tún tẹ̀síwájú náà tàn ìgbésí ayé olóògbé Hubert Adédèjì Ògúndé, akọni tó jẹ́ bàbá iṣẹ́ tíátà nílẹ̀ Yorùbá àti gbogbo Nàìjíríà. Títí dọ̀sẹ̀ tó ń bọ̀.